A kú oríire o ọmọ Yorùbá, a kú oríire, a kú oríire, a kú oríire. Ìròyìn ayọ̀ leléyìí and this is the right time. N ta ti ń retí rẹ̀ ọmọ Yorùbá. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, mo máa play evidence fún yín o. Àwọn àgbà ṣe mọ̀ pé láti on the 25 of last year táwọn Amẹ́ríkà tí wọ́n ti ju àdó olóró sí Sokoto lẹ́gbẹ̀ẹ́ ilé Sultan, a ò rí kí Sultan jáde wọ́n wá ṣe anything mọ́. Kó jọ máa ró ní kí ó jọ máa ró níkùn wa. Ẹni tó wá ní àtìgbà yẹn wọ́n ti hand over aṣẹ́fẹ́ nìkan, kò ṣe Sultan ló ń take activities mọ́. Ẹni tó wá hand over aṣẹ́ fún yìí ó sọ láàánú òde yìí, ó ní enough is enough. Tí àwọn Yorùbá tábà ti lè gbà fún Fúlàní agenda ká máa lọ. Wọ́n nítorí pé ìyí tí ìkànnà wọn kó àwọn sọ́njẹ tàbí ìtẹ́bárántí kẹ̀rí pé ìkànnà Fúlàní scholars tó wà ní political position bóyá tó yẹ kó sọ̀rọ̀ ẹ̀ nìyẹn. Ó láwọn ti drop Fúlàní agenda kìnnìkan kankan tó sọ tẹ́yìn èèyàn wá ń sọ fún mi pé irọ́ ló pa tí mo jù sí public opinion tí ẹni irọ́ ló pa ń gbà yẹn. Ọlọ́run ti ṣe nísìnyí, wọ́n ti wá jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ irọ́ ló pa. Torí pé ẹni tó gbẹnu wọn sọ̀rọ̀ ti sọ̀rọ̀ sí i. Ó ní anybody tó bá tó pọ̀ òun ò lè gbà fún Fúlàní agenda kó fi Nàìjíríà lẹ́kọ̀ọ́ máa lọ. Pé àwọn tó ṣèlú àwọn. Níbi tá a ti ń sọ yẹn lọ, mi ì tí ì sọ kọ́kọ́ o, níbi tá a ti ń sọ yẹn lọ làṣírí Gani Adams náà bá tútú. Ọmọ Yorùbá kò sí nǹkan tó dàbí kéèyàn jẹ́ olótìtọ́. Ìgbòho ṣá ẹ máa ṣòótọ́ yín lọ. Kábíyèsí Elédùmarè. Àwọn ọmọ Mọdákẹ́kẹ́ jáde wọ́n tú àwọn àṣírí kan tó lágbára tẹ́wọ̀ Ọlọ́run bá mi. Ẹ lè believe pé ó ní bọ̀bọ̀ nuisance kan tó jáde tó ní ọmọ Mọdákẹ́kẹ́ lòun, tó ní Mọdákẹ́kẹ́ lòun ti sọ̀rọ̀ yìí, tó ní ọmọ àwáyé àbí àríwáyé àbí kankan ló pera ẹ̀ ńgbà yẹn, tó ní ọmọ Mọdákẹ́kẹ́ lòun pé òun ò kéré gbà pé ogún ṣẹlẹ̀, tó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nípa ààrẹ Gani Adams, nípa Olóyè Sunday Igboho. Àṣé ààrẹ Gani Adams fún lówó kó sọ àwọn ọ̀rọ̀ yẹn ni. Tó bá dàbí irọ́ gbogbo ẹ̀ lè máa gbọ́. Ẹ ṣe sùúrù ibẹ̀ ẹnì kọ́kọ́ o. Again lára àwọn tá a fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí, òun ni àwọn aráàlú 8 ni tẹ́lẹ̀, ó ti di 10 báyìí. Ní Kwara State ṣe mọ̀ pé àwọn Fúlàní ti gba àwọn ìlú kan, wọ́n gbà tó seize ẹ̀ débi pé àwọn ìyàwó àtàwọn ọmọ wọn ló wà níbẹ̀ pẹ̀lú àwọn Fúlàní tó gbébọn dání tó dúró bí security fáwọn fámìlì wọn ní ìlú yẹn. Ní ohun tó yẹ kí Nigeria government ti ṣe fún àwa tí wọ́n ṣe, àwọn Fúlàní ṣe fúnra wọn, ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Now ẹ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Alákọ̀ọ́kọ́ ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí pé Olóyè Sunday Igboho jagun ní Mọdákẹ́kẹ́. Ṣé bàbá bó pìsì kọ́ jáde tó pariwo Ìgà Abíọ́dún Adams lógún ọ̀fẹ́ 15 Ààrẹ Kakanfò ló fídíò yẹn wà lọ́wọ́ mi, mo mọ̀ mi ò fẹ́ play fídíò yẹn kí n má fún ní more popularity, but I just have to clear the air. Lóòótọ́ nígbà tó sọ̀rọ̀ yẹn gbogbo àwọn èèyàn ṣépè fún títí kọ comment section ẹ̀ wọ́n ń ṣépè fún mi. Tó bá jẹ́ pé orúkọ ọ̀gá ẹ̀ ló ń dá tó ní kò jagun Mọdákẹ́kẹ́, àlóòótọ́ ni òótọ́ dẹ̀ ni. Nígbà tí ogun Mọdákẹ́kẹ́ fi ń ṣẹlẹ̀ OPC ti wà náà, bọ̀ wọn tó bẹ́ẹ̀ kọ́ dé Mọdákẹ́kẹ́ lọ sétú ọ̀rọ̀ yẹn. Nígbà táwọn OPC fi máa wá sí Mọdákẹ́kẹ́ gbogbo ọ̀rọ̀ ti tán, kò tiẹ̀ sí dààmú. Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ wọ́n ti gbàgbé páwọn jà. Lọ́dún náà lọ́hùn ẹni tó wọ́n wá orúkọ ẹ̀ mú mọ́. Ẹni tó wọ́n wá nígbà yẹn àtolóyè Sunday Igboho báyìí ni wọ́n ti wà sí, kò sí dààmú. Ọmọ Yorùbá kábíyèsí Elédùmarè. Yorùbá ní a ó yọ, wọ́n ní ẹ̀kọ́ funfun ó máa ń jáde nínú kòkò dúdú. Lára àwọn tó wà pẹ̀lú Olóyè Sunday Igboho nísìnyí, ọmọ OPC wà nù wọn, Àgbẹ̀kọ̀yà wà, Vigilante wà, Sóṣèfù wà, oríṣiríṣi ẹgbẹ́ ló wà. Mo fi orúkọ bò àṣírí ẹgbẹ́ kan, ìkọ́nà àwọn ẹgbẹ́ ta mú mọ́ra torí a ní kí gbogbo ẹgbẹ́ mú each representative wá. Àwọn OPC Gani Adams náà, àwọn tó wá, àwọn tó ti bá wọn ṣe rí tí wọ́n bá wọn ṣe mọ́ nígbà táwọn èèyàn wọn ò wá, àwọn tó dẹ̀ wá yìí ọmọ Yorùbá gidi ni wọ́n. Ẹ rí pé Gani Adams nígbà kan wọ́n hot kí social media tiẹ̀ tó dé,
tó yẹ pé tẹ bá rí tí Mrs. Gani Adams tí ìyàwó bá ń lọ ńgbà yẹn ẹ̀rí convoy tó máa lọ bí ọlá Ọlọ́run. OPC kan sọ̀rọ̀ kan gbogbo ilẹ̀ ti gbọ́rọ̀ yẹn wọ́n ní ìgbádùn tí Gani Adams jẹ president mi gan ò jẹ́ òótọ́ ni torí nígbà tẹ́gbẹ́ yẹn ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n dúró lè kọ́ tí wọ́n náà dúró lé kó tó di pọ́bẹ̀ sí nígbà ìyàwó níyàwó tó ń para wọn tó ń ṣoríṣiríṣi nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo ọmọ káàárọ̀ oòjíire nǹkan tó ní wọ́n dá fún bàbá Fáṣẹ̀hùn tí Gani Adams náà dẹ̀ ní access sí nǹkan yẹn. So nígbà tó wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrì tó kó sáàrin wọn tó dá àárín wọn rú tọ́nà lọ tí wọ́n ní bàbá Fáṣẹ̀hùn gba bí 10 million ní àbí 10 billion tí ẹ̀wọ̀n tí bí 300 billion dẹ̀ ní tọ́lọ́gbà tó dá wàhálà lẹ̀ tí ìyá yẹn fi dá wàhálà yẹn ìyẹn Dúpẹ́ Onítìrì tó fi dá wàhálà lẹ̀ tó cause separation Gani Adams àti Fáṣẹ̀hùn torí pé látilẹ̀ náà ni ipò olórí ti ràn mọ́ Gani lójú ṣùgbọ́n kò rọ́gbọ́n dá sí i bọ̀ nígbà tó ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrì ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó yẹ kẹ́ farabalẹ̀ kẹ́ gbéyẹ̀wò kẹ́ investigate ó kọ̀ ṣe mọ̀ bí kára àwọn bọ́ǹbù lọ́wọ́ kéèyàn tún máa wá nǹkan tipẹ́tipẹ́ ní gbogbo ọ̀nà kó má rí iṣẹ́ kọ̀ọ̀kan bàbá Fáṣẹ̀hùn ló tura lẹ̀. Nígbà yẹn Gani Adams mọ̀ pé tóun bá ṣe bí olórí burúkú ọ̀hún ní róun mọ́ ní nǹkan tó wà lọ́wọ́ bàbá Fáṣẹ̀hùn pẹ̀lú àwọn tí wọ́n jọ ń tukọ̀ lulẹ̀ Yorùbá gbà yẹn. Náà gbogbo ẹgbẹ́ yẹn ó ṣe oríṣiríṣi ó fi bà OPC jẹ́ nǹkan yẹn Gani Adams sì ṣe dọ̀là. Ẹ lè believe pé ọmọ tó ní olóyè Ìgbòho jagun kò ń ṣe ọmọ àgbàlagbà ní o bọ̀ níwájú èmi ń gbẹ́nu mo ń gbẹ́ ní gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé so ọmọ gan ló jẹ́ tí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ nísìnyí mò ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí agbẹnusọ àwa ọ̀dọ́ under 50 downward ni mo ń gbẹ́nu wọn sọ̀rọ̀. Àṣírí ti tú ọmọ tó fún lówó tí wọ́n ní kó sọ̀rọ̀ tó ní Ìgbòho jagun ní Modákẹ́kẹ́ àṣírí ti tú àwọn Modákẹ́kẹ́ ti jáde wọ́n sọ tí Gani Adams tí Mrs. Gani Adams ìyáwá ni wọ́n tí wọ́n bá jẹ́ni tó ní làákàyè pẹ̀lú kan tí Modákẹ́kẹ́ sọ yìí wọn kò jẹ́ kó fẹ́ anybody lówó láti lọ burúkú burú jẹ́ mọ́. Táwọn pípé wọ́n sọ̀rọ̀ wọ́n yànnàná wọ́n sọ àwọn nǹkan ta ní láti gbọ́ tó bá ṣe máa play ẹ̀ fún yín torí àwọn tó nígbà tí mo form cabinet lórí ọ̀rọ̀ yìí látìgbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ ni mo ti pe àwọn bíi 10 kan tá à ń ṣèwádìí ọ̀rọ̀ yẹn. A máa yà yín lẹ́nu pé kí ló tún gbé ọ̀rọ̀ báyọ̀ we are saying all this for future purpose. Kò ń ṣe torí àtà wà ní síta nífẹ̀ẹ́ Ìgbòho lóòótọ́ 98% ilẹ̀ Yorùbá lè ní àti mọ Yorùbá káàkiri àgbáláyé wọ́n ń ṣètò lórí Sunday Igboho àmọ́ but for future purpose iṣẹ́ tí wọ́n gbé fèmí nìyẹn. Ẹ rí i pé my type of media is somehow different from almost everybody. Tábà yọ bàbá wọn láyọ̀ ní Koiki kúrò táyọ̀ ìyíyan yàwá ìdára kúrò ẹ rí i pé àwọn tí mo dárúkọ yẹn iṣẹ́ wa fẹ́ jọra a máa ń tí kò bá ṣẹlẹ̀ a kì í react bí blogger ẹ mọ̀ a máa ń kí nìkan tí wọ́n ń sọ ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́. Àwọn náà ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò ṣàjòjì sí gbogbo wọn a ṣèwádìí a ṣe gbogbo ẹ̀ a wá rí i pé irọ́ lásán ni. Kódà ọ̀rọ̀ tí mò ń sọ yìí a pe àwọn aláṣẹ Modákẹ́kẹ́ báyìí a pè wọ́n a fọ̀rọ̀ wá wọn lẹ́nu ṣé báyìí ṣé bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà sorry not aláṣẹ àwọn àgbààgbà tí mo fẹ́ gbàgbà àwọn tó di Modákẹ́kẹ́ mú tó jágbàlagbà tó dúró pé tí èsì ṣibú kọba tó bá lò fẹ́ bá ní Modákẹ́kẹ́ kọ́ wọn a pè wọ́n ní irọ́ pátápátá ni o wọ́n ní oore tó lè Sunday Igboho ṣe fún Modákẹ́kẹ́ wọ́n ní kò ń ṣe àwọn èèyàn táwọn wà o wọ́n ní ìlú Modákẹ́kẹ́ kò lè gbàgbé táyé àfi parẹ́ pé because wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà. Wọ́n ní nínú àwọn tó jẹ́ kí ogun yẹn kó Modákẹ́kẹ́ olóyè Sunday Igboho jẹ́ kan nù wọn. Wọ́n ní ká wò torí ẹ̀ ló fà á tó yẹ jẹ́ wípé for a long time nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá nation olóyè Sunday Igboho lè lọ sí Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí wọn ò lè associate pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ pé because ọmọ pé ìtàn tó wà nílẹ̀ ìtàn yẹn bóyá ní Ilé Ifẹ̀ lè dáríjì wọn ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
Ọlọ́run fún wa ní bàbá dáadáa ọba Adéyẹyè ọba Ògúnwùsì ní parẹ́. Ọmọ òun ṣàdúrà fún bàbá nígbà míì nínú àwọn situation báyìí ọmọ lè ṣàdúrà fún bàbá torí pé kò ń ṣe ọmọ nìkan ló sọ̀rọ̀ báyìí, gbogbo ilẹ̀ Yorùbá ló sọ̀rọ̀. Bàbá wọn ní ìṣà ní jábọ́, ní ṣe ẹ̀sìn, ní ṣẹlẹ́yà, ó gba ọmọ tẹ bí ẹ máa jèrè wọn torí ẹ ti kọjá bàbá fún wa ilẹ̀ Yorùbá, ẹ ti kọjá ọba, ẹ ti di àrólé Odùduwà tẹ jẹ́. Torí ó lójú ọba tó lè ṣe ohun tẹ́ ẹ̀ ṣe yìí. Mo rántí dáadáa ní first time táwọn kan fẹ́ wá sí Ilé-Ifẹ̀, àwọn ọmọ Ilé-Ifẹ̀ wọ́n múra, wọ́n lérí ogun, wọ́n ṣe oríṣiríṣi. Àwa náà wá tó aláyà. Convoy tó wọlé sí Ilé-Ifẹ̀ ìjọ yẹn is more than 400 convoy. Ìyẹn tó bá ka mọ́tò lẹ́yìn kọ̀ọ̀kan more than 400. Mọ́tò kọ̀ọ̀kan dẹ̀ sì gbé ó kéré jù. Àwọn bus 18 passenger tó wọlé ìjọ yẹn is more than 300. Àwọn private car tó wọlé they are more than 100. Ṣé rí 18 passenger tó pérò tó kéré jù tó péyàn bí abi 50 tó kéré jù. Torí ìjọ yẹn a múra ní múra pé tó bá fẹ́ bá wa jà a máa kọ́ọ̀bù jà yẹn àbí jẹ́ kó ṣẹlẹ̀. Ṣàbọ̀ kí pẹ̀lú population wa nígbà tó bá yìnbọn tó ń ṣe tá à ń káwọ́ sókè tá à ń bẹ̀ wọ́n tó dẹ̀ rà dúró èrò tó káwọ́ sókè tó ń bẹ̀ wọ́n, wọ́n á mọ̀ pé wọn ò bá jà wá. Tẹ bá dẹ̀ wò dáadáa lè sọ pé rí anybody tó wájà bí nǹkan kan. Àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ níjọ́ yẹn ṣùgbọ́n torí pé àwa jẹ́ ọmọ Yorùbá, bàbá wa tí wọ́n dẹ̀ nìkan wá bàbá wọn ní ọ̀fífẹ́ Yorùbá láwọn náà, tó bàbá tó nífẹ̀ẹ́ Yorùbá ni wọ́n. Ká ní kò ṣe bẹ́ẹ̀ ni níjọ́ yẹn náà ṣùgbọ́n àwọn tó yọ̀bọ̀n sí wa tó ṣoríṣiríṣi tó flash gbọ́n fún wa pé tó bá ṣe bí olórí burúkú kò sí àwọn security o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mi ìsọ délẹ̀, mi ìfẹ́ sọ tán kó má tún dàbí pé bí àyè kò sí ní wàhálà tí wàhálà kò sí ojú ọmọ bẹ́ẹ̀. Ilé-Ifẹ̀ Mọdákẹ́kẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ọ̀kan ṣoṣo ni wá lásìkò táwa yìí àti di ọ̀kan, kò dẹ̀ sí ẹni tó lè tọ́nà yàrin wa. Àwọn Mọdákẹ́kẹ́ yìí àwọn ló tú àṣírí ká fi mọ̀ wípé gbogbo àwọn tó jáde tó ń pe àwọn ọmọ Mọdákẹ́kẹ́ tó ń dọ́gbọ́n ṣe mẹ́ ní pé àwọn ọmọ olóyè Sunday Igboho nígbà ogun ojo ni kìnìkan ni ó ṣe gbà wọ́n ní irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ọ̀nà àwọn tó sọ̀rọ̀ ìrìnsọ ọmọ ìlú àwọn wọ́n ní láti gbà tọ́wọ́ ẹ̀ ṣẹ́yìnpọ́nà ló ní káwá gbọ́ máa sùn àṣé báwa ṣe investigate bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn wà nínú àwọn ọmọ Mọdákẹ́kẹ́ látijọ́ yìí táwọn fún ara wọn tó ń ṣèwádìí tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe gbá tó ń ṣà tí wọ́n yẹn ti pẹ́ díẹ̀. Wọ́n pe bọ́ọ̀dà wa kan ní tí bá wọn ti rúkọ wọn Yorùbá Dùn online TV, ṣé Yorùbá Dùn online TV àbí kankan màá fúnkọ channel yẹn fi múlẹ̀ fún ẹ lọ gbọ́. Mo mọ̀ ìfẹ́ play nǹkan tí ẹnìyẹn sọ torí tí n bá play ẹ̀ nílò bẹ̀ lọ́wọ́. Ìbẹ̀rẹ̀ nìkan kọ́ o. Ẹlẹ́kejì kí n tún bọ́ sí ìpele kejì lórí ọ̀rọ̀ ohun tó fà á táwọn Fúlàní ṣe padà juwọ́lẹ̀ pé kí Yorùbá máa lọ. Ọmọ Yorùbá a kú oríire, àwọn àṣírí tó wà ní díẹ̀ máa sọ fún yín bọ̀ kí n tó débẹ̀ ẹja sáré dé òkè ọ̀hún ni. Láàólá Beta Team ẹkùn tí wọ̀ yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí ìyádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè mí sókè sódò dáadáa. Láàólá Beta Team ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàólá Beta Team yóò bá wà yáàjà. Ìṣòro ara ríro ń kọ́ Láàólá Beta Team òun ni ká ẹ gbẹlura láti wá rí egbòogi Láàólá Beta Team rà àbí tí ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí èrí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ Láàólá Beta Team bí olúwa kò rí àtọ̀ ọbẹ̀. Ẹ káàbọ̀ padà yìí nìyẹn wa. Nọ́mbà Láàólá Beta Team òun lẹ ti rí yẹn.
nọ́mbà láàúlá bẹ́tàtì nìyẹn. Ìwọ tí ọmọkùnrin yẹn bá kéré tó lè kọlẹ̀ gbọ̀ngbọ̀n, ìwọ tí ògbórí ìyàwó wa tó ṣe àwọn ìyàwó fẹ́ pọ̀ bẹ́ẹ̀ yẹn, ìwọ tí ọmọkùnrin òbí tí ń ti ní lọ báyìí tí ìyàwó ẹni tí ìyàwó bá complain kó má wulẹ̀ ṣe, bọ̀ ìwọ tí ìyàwó ẹ bá complain láàúlá bẹ́tàtì ṣé kí ni ìṣèkejì agbára tó pé kí ni wọ́n ṣe fọkàn tán. Any type of tradomedical ìwọ tí ìyàwó bá complain tó tẹ̀ ìyàwó lọ́rùn máa wọ̀ wọ́n ṣùgbọ́n lè ra àwọn kan ní ṣùgbọ́n wọ́n tí ìyàwó ẹ̀ máa ń complain pé àgbọ̀ tó ṣe yẹn ò tó mi kò ṣe kinní kan ẹ pè wọ́n. Ṣùgbọ́n tó bá ní arthritis, cancer, any type of àrùn and they deliver all over the world ní láti fly wà ní àwọn fún ara wọn ní special cargo tó máa ń deliver nǹkan láàrin 3 days ó pẹ́ jùjọ mẹ́ta á kàn yín lára, kò bá jẹ́ Australia kò bá jẹ́ ní Roma ó pẹ́ jùjọ mẹ́rin jọ mẹ́ta wọ́n kàn yín lára. Náà ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín ètò Masbi TV níbi tá a ti ń fi òdodo múlẹ̀ tá a ti ń sojú abẹ níkù. We set the pace and others follow. Náà ká bọ́ sórí ọ̀rọ̀ àwọn Fúlàní tó ní ká máa lọ. Kò ń ṣe pé wọ́n kọ́ dédé finú fẹ́ dọ̀ ní ká máa lọ. Ohun tó fà á tó fi ní ká máa lọ wọ́n yànnà nú ẹ̀ wọ́n sọ màá dẹ̀ tó bá ṣe ṣe màá play bẹ́ẹ̀ fún yín kẹ́ gbọ́ bọ̀ máa kọ́kọ́ fẹnu ṣàlàyé náà. Wọ́n láwọn ti rí i pé pàápàá jùlọ Yorùbá adákẹ́sàbòsí ni wá, the word tí wọ́n lò wọ́n lálábòsí ni wá pé àdákẹ́ báyìí a máa báyọ̀ rẹ́rìn a máa ṣe kinní ẹni á dẹ̀ rò pé nǹkan kan náà ní ìjọ wà nínú wa pé ṣùgbọ́n tí Yorùbá ò rí bẹ́ẹ̀ kò ṣe wá ní rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tó bá ti ṣe pẹ̀lẹ́ ní tó mọ̀ pé ilé ejò ni kò ṣe nanu fún ṣé o lè fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí wa lọ ṣe ẹnu síwájú ejò báyìí kò lọ ilé ayé nìyẹn kódà kó jẹ́ wọn ló bí ejò yẹn níwọ̀n ìgbà tó bá jẹ́ pé ejò ni is unpredictable pet mi ni kinní kan ni ẹ lọ wo history gbogbo àwọn tó ń ṣe ejò 95% ejò yẹn ló máa ń padà pa wọn ibẹ̀ yẹn kọ́ láàárọ̀ yìí. Náà ọ̀nà àwọn ò lè cope pẹ̀lú àbòsí Yorùbá pé àwọn mọ̀ pa múra lẹ̀ gidi gan ní gbogbo ọ̀nà politically, spiritually, physically, tradomedically, ìṣẹ̀ṣẹ̀kálì gbogbo ọ̀nà àwọn mọ̀ pé àmúra ogun lẹ̀ ìgbà tá à ń ṣe wèrè àṣewá ní múra lẹ̀ wèrè lẹ́pẹ̀ wá ni. Wọ́n ní kódà ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí ò yá àwọn tẹ́lẹ̀ ń kó ti wá yá àwọn pé àwọn ṣẹ̀ṣẹ̀ rí wípé ọ̀rọ̀ olóyè Sunday Igboho kì í ṣe accident tàbí situation action báwọn rí wípé ohun tó ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ lọ̀rọ̀ olóyè Sunday Igboho àwọn kan fù lára wọn báwọn ṣe sọ fún president pé kó bá wọn tún mú kó ṣe gbá. Wọ́n ní látìgbà tí wọ́n ti ń jẹ tí president wà Nàìjíríà wọ́n ní northern elders wọ́n pé president kò ṣe nǹkan rí kó má ṣe orí ti Tinubu ló ti bẹ̀rẹ̀ àti ti Sunday Igboho. Wọ́n ní because àwọn táwọn jẹ́ northern náà ń táwọn bá sọ ló máa múlẹ̀ táwọn bá ní kó má dìbò fún kó wọ́n ní dìbò pé but ó yà wọ́n lẹ́nu pé lásìkò yìí wọ́n ní kódà wọ́n ṣí ọ̀rọ̀ kan sọ bọ́ mi fẹ́ ọ̀rọ̀ yẹn màá kọ̀ yan fún yín ẹ̀yin tẹ́ bá ní interest ńbẹ̀ lọ́jọ́ fan group mi ẹ máa rí ńbẹ̀ both WhatsApp and Telegram ẹ̀yin tẹ́ bá ní tó bá possible máa fi sí abẹ́ comment fídíò tí bá dẹ̀ fi sí tẹ́ bá ti message mi máa jù sí kẹlẹ̀ rẹ̀ torí ẹ̀ mélòó mo fẹ́ send irú àwọn fídíò bẹ́ẹ̀ sí. Now wọ́n náà ti yọ̀ǹda Yorùbá kò wá ṣe Yorùbá nìkan o àwọn yọ̀ǹda Igbo gbogbo ẹ̀yà tí ó bá ti agree pẹ̀lú Islam wọ́n ní kódà nílẹ̀ Haúsá bíbà táwọn ọjọ́ wáyé ẹ̀yà tí ó bá ti gbà pẹ̀lú àwọn kó lọ join àwọn south west tàbí south south tàbí south east pé because ẹ̀sìn àwọn ni number 1 ẹni tó bá dẹ̀ ti lè gbà káwọn gbé ẹsẹ̀ àwọn lé lórí àwọn ò lè gbà kóun náà lo agbára lé àwọn lórí tó túmọ̀ sí wípé wọ́n suspend Fúlàní agenda báyìí nítorí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Wọ́n ní kí gbogbo Yorùbá wọ́n ní ìwọ tó bá ti lè gbà kó sọ ẹ́ di Islam tó bá ti tó ṣe tán láti become one of Fulani Emirates just like
báwọn ará Ìlọrin kan àwọn Kwara ìyẹn àwọn Ìlọrin Òṣogbo Ìlọrin báwọn part of Ìlọrin kan tó pé wọn ní Emirate tó sọ àwọn dẹrú Fúlàní ẹni tí ò bá ti lè gbarú ẹ̀ kò ní wà nínú Fúlàní kò ní pẹ̀lú kọ́ńtírì àwọn ṣẹmọ tí kan tó sọ yẹn túmọ̀ sí ṣá wọ́n ń sọ̀rọ̀ ẹ lọ́wọ́ nìkan ni wọ́n bá tún sọ pé àwọn ò fẹ́ act látijọ́ yìí ẹ bá tún fẹ́ act kọ́ wọ́n ní tó yẹ káwọn ṣe táwọn ò bá tètè ṣe àwọn tó yẹ káwọn ṣe fún wọn á ṣe fáwọn ó kọ́ọ̀tì ni wọ́n múná lọ ní má bínú èyí tó èmi ní kẹ́ sọ́pọ́ọ̀tì mi kára jẹnẹrétọ̀ ọ̀ sólà kẹ́yìn náà ẹ wò after 4 hours nínú ẹ̀ṣẹ̀ resume ọ̀rọ̀ ẹ̀yìn lè má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọba mọ̀ nípa videography dáadáa ẹ̀ mọ̀ pé continuation ní fídíò yìí now wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan àwọn ti ní kí Yorùbá máa lọ inú tí wá dẹ̀ dùn sí ohun táwọn gbọ̀ngàn fẹ́ nìyẹn ó ṣàdéhùn tó bí Yorùbá nation a ò dédé dìde pé àbá Nàìjíríà ṣe mọ̀ ó ní ohun tó fà á ohun tó dẹ̀ fà á yìí lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho padà dé yìí ni wọ́n ṣe bí 40% inú ẹ̀ ìyẹn lọ́rọ̀ security a dúpẹ́ pé nílẹ̀ Yorùbá lè ní 90% security ti wà fún gbogbo South West àfẹ́ tó bá fẹ́ parọ́ tó fẹ́ máa tọ́ra ẹ̀ lókù mi sọ 100% 90% tàbí 85% even gan in education syllabus A1 start from 75 not 100 tó bá ti ní 75 ní school A1 ló ní that is the best thing you can get ìwọ tó ní A1 tó ní 75 pẹ̀lẹ́ tó gba 100 over 100 ọmọ ìyá ni A1 lẹ́jọ́ gbé dání now wọ́n máa ṣe o àwọn ọ̀rọ̀ kan wà tó wà sensitive tí mo kàn lè ṣẹnu kù tó jẹ́ ìjọba pè mí àwọn kan lè ṣàlàyé fún yín kan lè summarize díẹ̀ fún yín níbẹ̀ àwọn Fúlàní wọ́n ní ká máa lọ láṣìírí Gani Adams bá tú Ọlọ́run ló sọ pé kí Gani fún ààrẹ ti gbé ìgbésẹ̀ tó gbé kó ti gbé àwọn èèyàn dìde kó máa tako lóyè Sunday Igboho ẹni tó jẹ́ aṣojú gbogbo ọmọ Yorùbá ẹni tí gbogbo ọmọ Yorùbá tá a dáwọ́ jọ tì síwájú ó ṣòpé wọ́n ń ṣara wa nìyẹn kó wọ́n ń ṣọmọ Yorùbá mo ti sọ̀rọ̀ tí wọ́n síwájú yẹ ká bọ́lẹ̀ ń bẹ̀ ọmọ Yorùbá ìpele kẹta rèé kábíyèsí Elédùmarè àbí kí n ṣe sùúrù kí má ì tí ì sọ ni ẹ bá wa da fídíò yìí sí gbòòrò ó wà very very important ẹ jà sí gbòòrò ẹ bá wa share ẹ share kí ẹrù bá èmi gan sí dáadáa ní o láàrin 10 hours kí n máa rí 1.something million view ẹ lè ṣe ọmọ Yorùbá inú mi á dé dùn tẹ́ bá dẹ̀ ṣe ẹ lè ṣe àwọn ọmọ Yorùbá ta nífẹ̀ẹ́ sí Yorùbá nation we are more than 1 million báwo nílẹ̀ Yorùbá wá ju 10 million lọ we are more than that kàmá ìjọ àti pé káàkiri àgbáláyé n tó fà tọ́pọ̀lọpọ̀ àwọn òṣèké wo fídíò wa yìí kọjá wípé a lot of people cannot afford data ẹlòmíì kò lo Android phone òun la ṣe ń bẹ̀yìn pé tá a bá ti ń béèrè fún wọn lọ́wọ́ tẹ́ bá ń ṣe fún wa a máa tọ́ṣì láìfà àwọn èèyàn táwa mọ̀ pé eléyìí kò ní nǹkan báyìí eléyìí Masbi TV ṣe coded mo fi Ọlọ́run búra àìmọye ẹni tí mò ń sponsor ní movement tàwa yìí pàápàá jùlọ nígbà tí Yorùbá nation tó ń jó bí iná yes gbogbo owó tí mo rí lórí social media Yorùbá nation mo fi push up till now gbogbo àwọn tá a ti kó jọ àṣàlè tí wọn ká kọ́ máa lọ tọ́dẹ̀ sì nífẹ̀ẹ́ iṣẹ́ insecurity gbọ́dọ̀ tán lẹ̀ Yorùbá ẹ mọ ìyàwó èèyàn tí mò ń sponsor ojúgbà ẹni mo ti sọ yìí mi ì sọ kọ̀rọ̀ yes mi ì lè kà wọ́n torí ẹ̀ lè dàbí pé gbogbo tí mo rí social media bóyá kó hàn lára mi ni màá sọ tí ògbà ẹgbẹ́ mi ń lo mọ́tò tí èmi ò lo mọ́tò tí mi tiẹ̀ ní táyà dé níbi tí màá ní mọ́tò àbọ̀kadà bí kankan ohun ibẹ̀ ẹ support wa ẹ̀yin tó lọ bá búùkù fún ẹ support wa sórí account number yìí 02141687040 02141687040 GTB Williams Olúwatósìn Zàmílẹ̀ Marílóyè Williams Olúwatósìn Zàmílẹ̀ fẹ́yìn tẹ́ bá fẹ́ bá wa sọ kankan kí n tó bọ́ sórí eégún láti kí n tó sọ the last one tí mo fẹ́ sọ nípa ti Kwara yìí
ẹ lè believe pé àwọn àáfàá Kwara ti yí ẹnu padà, gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. Ẹ ṣáà ṣe sùúrù, ẹ ká yanjú tí mò ń sọ yìí, ó wà important. Ẹ máa support wa, kẹ máa bá wa share, bẹ́ẹ̀ lè fún wa lówó, ẹ share, ẹ like, ẹ comment, ẹ tọ notification button yín. Tẹ bá ti ṣe léyìí, ẹ ti support wa. Yes, gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá, irú àwọn fídíò báyìí ó kéré jù pé kó máa ní 10 million view, 50 million view tó wá ṣe clarification àti ìròyìn ayọ̀ tí ò yá àwọn èèyàn la gbé jáde. Àwọn Mọdákẹ́kẹ́ lérí débi pé wọ́n ní ẹni tó bá tún bí aláìyá ẹ̀dá tó bá tún wá fi orúkọ lú àwọn fi bá Ìgbòho jà, àwọn máa bẹ̀rẹ̀ sí ní sàṣẹ ni. Mọdákẹ́kẹ́ ò dẹ̀ ń ṣeré. Tá bá ń sọ̀rọ̀ nípa àṣàsí tó gbóná, àṣàsí òjò tó múná, tó múgi, tó mọ́pẹ̀, tó jó áhùn, ó wà Mọdákẹ́kẹ́. Ọ̀nà àwọn fi lè ṣèkìlọ̀ pé tó bá dẹ̀ bí aláìyá ẹni ẹ̀ jáde, tó bá bí aláìyá ẹ̀dá ó jáde kó nírọ́ láwọn pa. A wá sọ agboolé ẹ̀ fáwọn níbi tó dárúkọ yẹn gan, bíi kí ọkọ̀ dárúkọ ojú ọ̀nà ni, kò ń ṣe agboolé níbi tó dárúkọ yẹn, ojú ọ̀nà láti máa lọ sáwọn ìlú táwọn ò ní dárúkọ. Torí táwọn bá dárúkọ ìlú yẹn, á bẹ̀rẹ̀ sí ní lò. Now a fẹ́ bọ́ sí ìpele kẹta. Kábíyèsí Olódùmarè. Ọmọ Yorùbá, Ọlọ́run ti lo olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ Kwara. Mo sọ fún yín, mo ní adùn ṣe bí ohun tọ́lọ́run ti lọ́wọ́ sí. Ohun tọ́lọ́run bá ti lọ́wọ́ sí, téèyàn bá ṣe á dàbí pé kò sẹ́lòmíì tó mọ̀ ṣe ni. Kábíyèsí Olódùmarè. Ẹni tó bá ní kó sọ Ọlọ́run pẹ̀lú olóyè Sunday Igboho, ó ti kú wọn tí ì sí. Now àwọn ọmọ Kwara jáde kí tó sọ̀rọ̀ nípa ti lọ́ọ̀yà yẹn, wọ́n ní ká bá wọn dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. Wọ́n nínú 20-something villages tí wọ́n tú ní Kwara, olóyè Sunday Igboho ti gba 10 lẹ̀ less than 1 month. 8 ni tẹ́lẹ̀, ó ti di 10 báyìí. Táwọn aráàlú ti padà síbẹ̀, táwọn ìwẹ̀kùn dẹ̀ sọ̀rọ̀ àdì gbogbo bẹ̀. Ìwẹ̀kùn Kwara náà, àwọn ọmọ Kwara náà ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn, not all of them, péréte nínú wọn, not ọ̀pọ̀lọpọ̀, díẹ̀ nínú wọn, wọ́n ti píìkì wọn pé kó wá láti wá dira dáadáa. Tí bàbá olóyè Sunday Igboho sọ lórí afẹ́fẹ́ pé kó wá káwọn tírèènì wọn, káwọn dẹ̀ fún wọn ní nǹkan tó fi wọn dáàbò bo ìlú wọn. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lóòótọ́ a ní ìbọn bọ̀ kò sọ̀rọ̀ bọ́n. Tó bá jẹ́ bọ́n lásán lọ́ fẹ́ fi sìkí ògbòlù tí wọ́n tú yẹn ni, wọ́n á ti pa gbogbo àwọn tó wà ń bẹ̀ dànù. Tí wọ́n ti gbìyànjú several times. Ṣùgbọ́n wọ́n wo ẹkùn, ó ń dùn jọ̀wọ́ wọn lọ ló fà á tó fi yọ̀ǹda ìlú yẹn. Nígbà tí wàhálà pọ̀ tí tàtàtàtàtàtà, àwọn tó kété bá wọnú ìlú wọn tẹ́lẹ̀, tẹ́ bá ṣínà bọ́lẹ̀ báyìí, ẹ pa oríṣiríṣi, àwọn èèyàn á sá lọ. Kò sẹ́ni tó sá o, everybody dúró gallant látara pé wọ́n ti join ìlú ẹkùn. Wọ́n dúró pé àwọn ò lè jọ mọ ọ̀rọ̀ ẹkùn kí wọ́n tún wá kó ìlú àwọn. Ṣẹmọ tí yẹn túmọ̀ sí ṣá, ó túmọ̀ sí pé ìlú ẹkùn atátó iyọ̀ ọdún. Bẹ́ẹ̀ ni a ní fi gbẹnu sọ̀rọ̀. Àwọn tó dúró náà ọmọ Kwara yẹn, àwọn ọmọ ìlú ẹkùn tó jẹ́ pé wọ́n ti jẹ jíjẹ, ṣe ṣíṣe, gbé gbígbí, gbègbègbè, wọ́n ti ṣe oríṣiríṣi fún wọn. Torí ó lè ṣe ìlú ẹkùn kó ló fẹ́ fẹ́ lásán ṣe ìlú ẹkùn, ó ti ẹ̀ possible. Ó lè fẹ́ ṣe ìlú ẹkùn kó má déwájú wa báyìí. Torí àwọn kankan wà tó gbọ́dọ̀ ṣe tó ṣe kókó tí ò kì í jẹ́ kí jagunjagun gbàbọ̀dè fáwọn tó kù ẹ̀ tàbí fún àwọn èèyàn tàbí fúnra ẹ̀. Torí èèyàn máa gbàbọ̀dè fúnra ẹ̀ gbá mi tí ò ní mọ̀ pé ara àwọn lòún gbàbọ̀dè fún. Ẹ jẹ́ sáré sọ̀kan kékeré kan fún yín, sáré sọ̀tàn kan fún yín kí n tó dé conclusion gangan. Ọlọ́pàá kan wà, traffic officer ni. Kódà ó ti gbókùn dé DTO, divisional traffic officer or something like that. Òun àti DPO ti fẹ́ dàbí ẹgbẹ́. Ó wá ní ọmọkùnrin kan, òyìnbó ni bàbá ẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò ń ṣe fiction, reality ni o. It's more than 30 years now. More than that. Ọlọ́pàá yìí ó ń lọ ṣe ọ̀páyà àtijọ́
kò sí pé o jẹ́ DPO wọ́n ń gbé mọ́tò fún àbí nǹkan kan ìwọ ló máa fi sálárì ẹ̀ fi ra mọ́tò tó bá nídìí mọ́tò àwọn kan bẹ́ẹ̀ ṣá tí mọ́tò dẹ̀ ju bí àbí 5,300 àbí nǹkan kan gbà yẹn 300 mọ́tò 300 naira wà gbà ìbọn kó tó rí wà fẹ́ kó lè dáwọ́ ọdún mẹ́wàá kó tó rà nǹkan fi ń sọ̀rọ̀ ni o. náà ọmọkùnrin yẹn fẹ́ wá ṣe wedding nílé ẹ̀dẹ̀wọ́ tí wọ́n fi ṣe wedding ọ̀dọ̀ àwọn ìyàwó ni wọ́n ti lọ sí àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ìyàwó ẹni tó fẹ́ fẹ́ Nàìjíríà lọ wà àwọn ẹbí ẹ̀ òun fún ara ẹ̀ ó ti padà wá sí Nàìjíríà tó bá fẹ́ fẹ́ mi wá bá àwọn òbí mi wá sí gbá wá ṣàwò God so good. ẹni tó bí ọkọ òyìnbó ni ìyá ẹ̀ dúdú wọ́n fly wálé wọ́n fly wá sí Nàìjíríà lára ẹjọ́ ẹgbẹ́ kó ní airport báyìí tí mọ́tò lọ pàdé wọn bí wọ́n ṣe ń bọ̀ wọ́n kàn fi mọ́tò pààyàn ni gbàá wàhálà rèé o wọ́n sì ti mú ọjọ́ ìgbéyàwó kò sì gbọ́dọ̀ yẹ kí ló ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ DTO kan kọjá lọ lásìkò yẹn kí ló ṣẹlẹ̀ ilé ẹ̀yàn gbígbà yẹn ọlọ́pàá ò tí ì pọ̀ ìgbà míì wà tẹ́ bá fẹ́ pẹ́ ọlọ́pàá nígbà míì ẹ lè rí 3 mile 2 mile kẹ tó débi táwọn ọlọ́pàá wà nígbà yẹn ọlọ́pàá yẹn kò wọṣọ ń kọjá lọ ó kọ ìyàwó ní ẹ ti pààyàn kíníkan kìnìkan DTO kíníkan kìnìkan ó ní ẹjọ́ ìṣàánú àwọn ọ̀túnla ni wedding ọmọ òun àná ní kọlá ní kíníkan bí arẹ́jísì lọ́fẹ́ ṣe kọ́ wá ṣe wedding jọ́ kejì mi mọ̀ àárọ̀ la gbọ́dọ̀ wà ló fẹ́ ṣe tó máa tún àtọmọ mi pọ̀ kíníkan kìnìkan kí ló lè ṣe sọ tó bá fẹ́ fún mi ṣe kíníkan kìnìkan mo ní company tó ń produce ọ̀kadà tó ń produce power bike tó ń ṣe oríṣiríṣi jọ̀ọ́ ṣàánú mi kò sí kan tó fẹ́ tí mi lè fún ẹ. ọlọ́pàá ọmọ Yorùbá ni ó gbàbọ̀dé jọ ẹ̀ ó sáré lọ ra ṣìnáàpù méjì ṣìnáàpù ńlá ó tóbi yẹn ó rà ó dà ṣé mo ti sọ̀tọ̀ yẹn lójú ẹ̀ mo mọ̀ mi ò ní tó dá ọkọ̀ fún mi dá sí lónìí mo ti sọ níwájú ẹ̀ okay now ó ra ṣìnáàpù méjì ó ṣí gbogbo adé mọ bí ṣìnáàpù ayéjọ́ òun ṣe máa ń le ṣìnáàpù yẹn máa ń le gan kò dàbí àwọn fake tó ń ṣe nísìn tìsín tí wọ́n ń ṣe gan èyí ò gbọ́dọ̀ múlà jí ẹ̀ kó má jọ lọ́run nípè aṣáàtìyẹ́ nìkan lábẹ́òkúta ìtàn tó popular ni tí mo tún sọ yìí náà tóun àtẹnìkan jọ bẹ́ẹ̀ tí kò máa mu ṣìnáàpù gbùkọ́ tán ní ìlàjì ṣílàjì làbẹ́ ẹ̀kọ́ mi ti rántí orúkọ ṣe ni pa wọ́n bẹ́ẹ̀ ti ẹni náà máa fún ní 1 million tó bá mú tí kankan bá ṣe ń jọ kejì ó dẹ̀ já pa gọ́gọ́gọ́gọ́gọ́ no ó dà kó dídì kan lọ́ní kó mu àbí méjì ó dà kébí méjì ní pàápàá tìrì ìkejì tìrì owó òun dà ọ̀fun lówó kò wọ 30 minutes wọ́n tún fún ẹ̀kọ́ kú kàmáì tí wàá sọ pé ẹni tí mọ́tò ti nọ́ọ̀kì mọ́lẹ̀ tí ó rẹ̀spọ́ǹdì wọn ó ti wà unconscious ó dàbí pé ó ti ẹ̀kú gan ni tí màá ṣe mistake wọ́n wá rọ́ sí lẹ́nu wọ́n sáré kọ statement pé ẹni ẹ mọ tí yó kó sẹ́nu mọ́tò ọ̀fẹ́ ni ẹ ń bèèlì kó lọ sí wọn àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ kó lọ sí registry ìgbà tó ṣe tán ọlọ́pàá yẹn wá sọ fún ìwé ẹ pé alpha ó ní àpérò fún òun gbàgbé ẹ̀ ọ̀la ni wedding ọmọ òun lẹ́yìn wedding òun máa fún invitation àwọn jọ ń lọ sí Amẹ́ríkà nígbà yẹn kẹ̀dẹ̀ rèé visa òyìnbó ń bẹ̀wà Amẹ́ríkà gan ń bẹ̀wà ká wá sílùú wọn gbà yẹn ni gbogbo all over the world ni wọ́n máa ń bẹ̀wà torí ilé ayé da gbogbo nǹkan tí wọ́n fi ń lo ilé ayé níwọ̀nba ó wà lè Yorùbá gbà yẹn kò tí ì sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àwọn jẹgúdújẹrá ò tí gbà páwà wọ́n dẹ̀ mú lọ máa yẹn ó ní kọ́pínì tó ń ṣe ọ̀kadà ni ọlọ́pàá yẹn fi ní ó dáa tó bá rí bẹ́ẹ̀ ó fún òun ní distributọ̀ Nàìjíríà kóun máa distributọ̀ ọ̀kadà sí Nàìjíríà
kó máa distribute motorcycle. Nígbà tó wá kó kinní yẹn wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi orúkọ tiẹ̀ fi pe motorcycle ọ̀kadà tẹ́ ń gbọ́ lè ní orúkọ ọ̀gá ọlọ́pàá kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Orúkọ ọ̀gá ọlọ́pàá kan ló ń jẹ́ ọ̀kadà, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ní distribution, ó dowó ní gbogbo ẹ̀, gbogbo everything ó wà òkè, ó ti fi iṣẹ́ ọlọ́pàá lẹ̀, ó ń lọ sílùú òyìnbó bẹ́ẹ̀ tó ń lọ sọ́jà ni. After 20 years, ọmọ ẹ̀ fẹ́ ṣe wedding lọmọ tiẹ̀ náà fẹ́ ṣe. Òun ti dé sílé, ìyàwó ẹ̀ ti dé sílé, ó wá kun òun àti bóyá òun àtọmọ ẹ̀ kan àtọ̀rẹ́ àbí nǹkan kan ṣá. The same spot tí mọ́tò ti pa ẹni tí ó rọ̀ gbogbo sí lẹ́nu, the same spot yẹn náà ni trailer ti kọlu mọ́tò ọmọ ẹ̀, tó lọ mọ́tò yẹn, ó lọ àtọmọ àti ó lọ wọ́n sínú ẹ̀ bí agolo. God so good. Nígbà tó máa wò ó rí i pé àwọn tó jọ wá sí Nàìjíríà ọ̀n mọ́ wọ́n ṣe déta òun nìkan ṣoṣo. Trailer lọ́mọ kìíní ẹ̀, ó pariwo ní ó ti yé òun lòun fọwọ́ ara òun bá yé ara òun jẹ́. Ó wá sọ ìtàn tí mo sọ fún yìí kẹ́ lè mọ̀ wípé ọ̀dàlẹ̀ balẹ̀ lọ, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ, ẹni tó bá dalẹ̀ kò ń dalẹ̀. Ààrẹ Gani Adams wọ́n dalẹ̀ ọmọ Yorùbá, wọ́n dalẹ̀ Fáṣẹ̀hùn, ẹni tó pé yìí tó sọ yín dèèyàn, ẹgbẹ́ ló wá ràn mọ́ yín lójú. Ẹ ká fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kọ̀ bí tá à ń lọ́kọ́ nìyẹn. Now ìlú 10 ni ìlú Ẹkùn ti gbà báyìí, wọ́n ti gbà kalẹ̀. Asat àná ní ìlé sọ ìsín yìí bí wọ́n ti gbàlú mi 10 lọ́wọ́ kọ́ gbà tẹ́lẹ̀. Gbà tó dórí 7 aná àfẹ́sọ̀rọ̀ kan, we are working in silence. Gbà tó pé 9 làwọn ọmọ ìlú yẹn ṣe fídíò síta fáwọn ìlú mọ́ra mọ́. Báwọn ní láti jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé wú bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run bọ̀ nígbà míì ọmọ ènìyàn náà máa ń wí bẹ́ẹ̀ tó máa ń rí tọ́lọ́ máa ń jẹ́ kó rí bẹ́ẹ̀ gbà míì. Ọlọ́run ti ṣe o, ìlú 9 nìgbò ti bá àwọn gbàlẹ̀. Mo ṣe wá ń bá yín sọ̀rọ̀ nísìnyí, ó ti di 10. Kẹ́yìn kan wá máa sọ pé káwọn kan máa sì kíní kan. Kódà àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ ọjọ́ kìíní àná, wọ́n ti kó ọ̀rọ̀ wọn jẹ. Wọ́n ní pé àwọn ò mọ̀ ní ohun tó fà táwọn ṣe sọ bẹ́ẹ̀, táwọn wò kú bí Yorùbá ní. Ṣé lọ́ọ̀yà yẹn kú lórí ni? Ẹ fẹ́ sọ fún mi pé àwọn lọ́ọ̀yà yẹn wọ́n sì follow up ọ̀rọ̀ lóyè, wọn ò mọ̀ pọ̀ Yorùbá nation, pọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá la gbé dání báyìí. Nǹkan kan ló bí Yorùbá nation, insecurity ló bí Yorùbá nation. Insecurity. Àwọn Fúlàní ní káwọn èèyàn wọ́n tètè àtáàkì wa, pé torí pé tí wọ́n bá tètè àtáàkì wa àwa máa àtáàkì wọn, pé torí pé àwọn ipa ti múra sílẹ̀, pé the same system táwọn bàbá ńlá bàbá wa tó fi ṣẹ́gun àwọn bàbá wọn ìmúra ẹ̀ là ń mú kalẹ̀, báwọn gbọ́dọ̀ lajú sílẹ̀ kọ́ tètè bẹ̀ sí kíni, kọ́ tètè bẹ̀ sí ní gbà sí fún wa. Ìwọ́n tó bá jọmọ Yorùbá kí lẹ yín pa fídíò gbogbo ọjọ́ tí mo wò dálẹ̀, evidence àwọn kọ̀ọ̀kan náà ọ̀rọ̀ tí mo sọ yìí o, tí mo máa post sí fan base mi, because tí n bá ní kí n bẹ̀rẹ̀ sí ní tọ́ bọ evidence nísìnyí, fídíò yìí tún máa gùn jù báyìí lọ, fídíò yìí sì ti gùn gan. So fún di èyí ẹ ká fi evidence ẹ ká fi ṣe fídíò tàbí aṣọ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan sí. Ẹ má gbàgbé ẹ má bínú pé mi kì í nígbà tí mo kọ́ wọlé, ní tó bá dùn ní ló pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Ọmọ Yorùbá, orúkọ mi ni Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì tí gbogbo ayé mọ̀ sí Masbi TV, aka Mass Burial for the bad leaders, aka Mass Gloria for the good leaders, aka Alógún Màṣíkà, olú àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Ó dàbọ̀.